ẹ̀yin èèyàn ọ̀rọ̀ mọ̀ ti bẹ́yìn yọ nílé ẹjọ́ lónìí látàrí à ń jàwùjalẹ̀ nílẹ̀ ìjẹ̀bú tẹ́ ẹ̀ bá gbàgbé fọ́nrán kan ló tún borí ẹ̀rọ ayélujára kankan lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ látàrí ibi tá a ti gbọ́ pé òǹkọrin ni Wasiu Ayinde ìyẹn K1 The Ultimate tó lóun ló fẹ́ jẹ ìyẹn ọba àwùjalẹ̀ tó jẹ́ pé ọ̀pọ̀ àwọn ọmọ ìjẹ̀bú ni wọ́n mọ̀ jáde sórí ẹ̀rọ ayélujára tẹ́ sọ pé ọba àwùjalẹ̀ ṣe wá tọ́ sí ọ ṣùgbọ́n ọ̀rọ̀ ni wọ́n fàfàfàfà tó fi di pé ọ̀rọ̀ mọ̀ dọ̀rọ̀ lé ẹjọ́ K1 The Ultimate ó pe ìjọba Ògùn lọ sílé ẹjọ́ lónìí o bẹ́ẹ̀ ni àwọn ìdílé tán ní àwọn ni ọba àwùjalẹ̀ kàn bẹ́ẹ̀ náà ló pè wọ́n lẹ́jọ́ ṣùgbọ́n ilé ẹjọ́ gíga tí ń bẹ nílùú Ìjẹ̀bú lónìí wọ́n gbé ìdájọ́ kalẹ̀ lórí ọ̀rọ̀ tí K1 The Ultimate tó gbé lọ sílé ẹjọ́. ẹ̀yin èèyàn kí wá ló ṣẹlẹ̀ nílé ẹjọ́ lónìí àti pé kí la rí gbọ́ nílé ẹjọ́ irú ẹjọ́ wo ni ẹ dá K1 nílé ẹjọ́ lónìí ẹ̀yin èèyàn ẹ máa pín fọ́nrán yìí o ẹ máa pín lógúnlógún ẹ máa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ wá nǹkan fìdílé nǹkan n ó yànnà náà n ó ṣàlàyé ẹ̀ tí ó yẹ lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà àdéhùn tá a bá ń dáni pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mú wá sí etí ìgbọ̀nyín tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sí mọ̀ fetí ara yín gbọ́. ọ̀rọ̀ à ń jọba àwùjalẹ̀ tuntun àjọba àwùjalẹ̀ yìí ọ̀rọ̀ yìí ti ń bá bòmí yọ o látàrí ìgbésẹ̀ tí òǹkọrin ni K1 The Ultimate tó ń gbé. ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ní báyìí ni pé ilé ẹjọ́ gíga tó fi ìkàlẹ̀ sílùú Ìjẹ̀bú Òde ó mọ̀ ló gbé ìdájọ́ kalẹ̀ lónìí látàrí ibi tí K1 The Ultimate tó ti gbé gómìnà ìlú Ògùn State lọ sílé ẹjọ́ àtàwọn ìdílé tí wọ́n sọ pé àwọn lọ́ba àwùjalẹ̀ kàn nílùú Ìjẹ̀bú kí wá ló ṣẹlẹ̀ nílé ẹjọ́ ṣùgbọ́n gbogbo ẹjọ́ tí K1 The Ultimate rò nílé ẹjọ́ lónìí àwọn ilé ẹjọ́ wọ́n da ẹjọ́ náà nù ní o wípé ẹjọ́ tó ń rò kò lẹ́sẹ̀ ńlẹ̀. kí ló ṣẹlẹ̀ gangan ẹ̀yin èèyàn ilé ẹjọ́ gíga ọ̀hún tó fìkàlẹ̀ sí ìlú Ìjẹ̀bú Òde lónìí òun ló mọ̀ kọ tó sọ wípé ìbéèrè tí òǹkọrin fújì ní K1 The Ultimate tí wọ́n ń béèrè nílé ẹjọ́ wípé kílé ẹjọ́ kí wọ́n kàn tiẹ̀ kọ́kọ́ dá gbogbo ìgbésẹ̀ èyí tí wọ́n ń gbé lọ́wọ́ pé ta ni ó jàwùjalẹ̀ tuntun ta ni ò ní jẹ́ wípé kílé ẹjọ́ ó pa láṣẹ kí wọ́n kọ́kọ́ dá gbogbo ẹ̀ dúró ilé ẹjọ́ ní rárá o kò sí tó jọ o kódà ẹjọ́ ọ̀hún wọ́n dà á ta ni bí omi ìsanwó ṣùgbọ́n ẹni tó jẹ́ adájọ́ tó dúró lórí ẹjọ́ náà nílé ẹjọ́ gíga tó wà nílùú Ìjẹ̀bú Òde ìyẹn Honourable Justice AA Ọmọnìyí òun ló mọ̀ sọ ó ní sẹ́ rí ẹjọ́ tí Kwame Wahun òǹkọrin fújì tó pè ó lẹ́jọ́ yẹn ó ní kò lẹ́sẹ̀ ńlẹ̀ ẹjẹ́ yẹn ò ní kìmí kò sọ̀rọ̀ lórí ẹjọ́ tí Kwame Wahun pè o wọ́n tún wá tẹ̀síwájú wọ́n ní tẹ̀ bá gbàgbé òǹkọrin fújì sọ wípé ìjọba ìpínlẹ̀ Ògùn àti àwọn ìdílé tí oyè kàn wípé kí wọ́n dá wọn lọ́wọ́ kọ́ ilé ẹjọ́ ní kò sí ní tó jọ wọ́n ní ẹjọ́ ọ̀hún kódà ló ní kíákíá làwọn sáré fẹ́ yanjú ẹ̀ kò sí pé à ń fi àkókò ṣòfò lórí ẹjọ́ tí ń bẹ nílé ẹjọ́ wípé ta ló kàn ta ló yẹ kó jẹ àwùjalẹ̀ tuntun fúndì èyí lẹ́yìn ìgbà tí ilé ẹjọ́ ọ̀hún tí wọ́n ju ìbéèrè tí Kwame Wahun béèrè ẹ̀bẹ̀ tí wọ́n bẹ ilé ẹjọ́ pé kí wọ́n dá process ọ̀hún dúró tí wọ́n dá tàbí omi ìsanwó tán ilé ẹjọ́ wa sọ wọ́n ní ọjọ́ 14 nínú oṣù kínní ìyẹn lọ́dún 2026 làwọn fẹ́ tẹ̀síwájú láti máa gbọ́ ẹjọ́ ọ̀hún lọ pé àwọn ò sì ní fi falẹ̀ rárá pé ló ní kíákíá wéréwéré làwọn fẹ́ ṣe ọ̀rọ̀ ẹjọ́ ọ̀hún tí gbogbo tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ oyè ọ̀hún tí ó sì tètè wá sókun gbàgbé so that àti lè tètè jẹ àwùjalẹ̀ tuntun míì yóò lè tètè yá lóní kankan ẹ̀yin èèyàn ọ̀rọ̀ dojú ẹ̀ ilé ẹjọ́ gíga àpínlẹ̀ Ògùn tí adájọ́ Ọmọnìyí AA tí wọ́n dúró lé lórí ìyẹn lónìí ọjọ́ ajé tí í ṣe ọjọ́ 22 nínú oṣù kejìlá ọdún 2025 wọ́n ti sọ ọ́ wọ́n dẹjọ́ nù kí ló kù fún K1 The Ultimate kí ló fẹ́ ṣe ẹ̀yin èèyàn ẹ gbọ́ sí K1 lọ́ba tọ́ sí oríṣiríṣi ìbéèrè làwọn èèyàn ń béèrè wọ́n ní ó ti yẹ kí àwọn fámìlì K1 tó fẹ́ tí wọ́n fọwọ́ sí ó yẹ kí wọ́n ti jáde kọkùnrin ó ti máa jáde kí wọ́n ti máa support K1 pé àwọn ò mọ̀ rẹ́ èèyàn kan ṣùgbọ́n ilé ẹjọ́ náà tó wá sí bẹ̀bẹ̀ lónìí wọ́n lẹ́jọ́ tí K1 ń pè wọ́n ní kò lẹ́sẹ̀ ńlẹ̀ wọ́n dànù bí omi ìsanwó bó ló ṣe rí lára ẹ̀yin èèyàn. ẹ̀yin èèyàn wa bó lẹ́yìn náà ṣe rí fọ́nrán yìí sí àti pé pàápàá jùlọ ẹjọ́ tí wọ́n dá K1 nílé ẹjọ́ lónìí ẹ jẹ́ ká rí èròǹgbà yín lábẹ́ fọ́nrán wa bó bá tó ṣe ń lọ àmọ́ mo wá sí etí ìgbọ́ yín ẹ ṣé.